gan ó jẹ́ ohun tó burú gbá jáì because kábíyèsí olóko bàbá àgbà ó ń ṣe fún ara ó ń ṣe fún ògbólú ó tipẹ́tipẹ́ ó ti ń ṣe kò ń ṣe ìgbà tí bàbá mi tó fayé lẹ̀ wá sọ pé ó ti ń ṣe tipẹ́tipẹ́ tó dẹ̀ ní dúró láéláé àwọn àbí báyìí máa ń ṣe ní every Friday pé káwọn èèyàn máa gba nǹkan àwọn opó àwọn tó ọlọ́kọ àwọn tí kọ́ máa gba oúnjẹ àti owó òjijì ayé la rí wọn tó dé láti palace ní pé ọba Túndé ń pé kọ́ lé ogbà wọn yàn aráàlú ọbẹ̀ sì ní náà nàkúnà àwọn àgbàlagbà lu tí ó ṣe nǹkan tó dáa rárá láyé bàbá mi kò rí bẹ́ẹ̀ rí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ṣe tó ṣẹlẹ̀ lẹ́ni yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó burú jáì tó ẹjọ́ tó Ọlọ́run ẹ̀yin ìjọba Èkó ẹ bá wá nǹkan ṣe sí o ẹjọ́ tó Ọlọ́run abẹ́yìn ẹ bá wá nǹkan ṣe sí o ẹ ṣé gan.